Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Talo nílé. Bàbá. Yes sir. Ẹ súnmọ́ máìkì yẹn. Gbà tí àwọn yín sọ àwọn ọ̀rọ̀ kan ẹ feel bad. Mo feel bad. Seriously. Feel bad. Torí kò rí bẹ́ẹ̀. Torí pé parọ́ ọmọ yín ni àbí torí pé tẹ́ ẹ ṣe àwọn kankan tẹ́ ẹ ṣe ó dùn yín pé ẹ ṣe ń gbà yín. Irọ́ gbogbo nǹkan tó sọ Irọ́ ni. irọ́ ńlá ẹ̀. Kí ló agbọ́n wọn tí eyín sá wọlé bẹ́ẹ̀ nǹkan? Bí mo ṣe fẹ́ nìyẹn sá lójú Ọlọ́run àti èèyàn. Bí mo ṣe fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn nìyẹn. Bẹ́ẹ̀ màrí bàbá fẹ́ mi. Bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn nìyẹn. mo fi títóbi Ọlọ́run ṣẹlẹ̀ sá. Ok, ìgbà tí ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ìfẹ́ Bẹ́ẹ̀ tẹ́ ẹ nọ́tìsì kínní yẹn àbígbà tí ẹ jọ ń sọ̀rọ̀ lọ létà ẹ kí lẹ bí wọn kó ṣe wọn bẹ́ẹ̀. ó ní Ẹ sọ̀rọ̀ sí mic sir. wọ́n láwọn ṣubú ní kékeré nǹkan tó ń sọ fún mi nìyẹn. Wọ́n láwọn ṣubú kékeré. Bẹ́ẹ̀ So ẹ kì í nà wọ́n anyhow. Torí gbogbo story tó sọ ẹ sì dùn mọ́ mi. Ó sì ṣe ìgbà tí mo gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń nà wọ́n yẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ mí báwo lè rò pé mo ṣe máa feel nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń nà wọ́n bí ìgbà tí èèyàn ń ewúrẹ́ ṣe máa ń nà wọ́n gan. mi ò nà wọ́n gbogbo bí ó ṣe sọ̀rọ̀ pé à ń nara láńlọ́ọ̀dù nǹkan ó sì wà láyé o òun ló bá tẹ́nàtì kan jà nínú ilé tí ó fi ṣokùnfà ọ̀rọ̀ láńlọ́ọ̀dù mọ́sẹ̀ láńlọ́ọ̀dù tó ní a máa kúrò ní báyìí lójú wọ́n sì wà láyé gbogbo eléyìí tó sọ yẹn pé ọba Akínyẹlé lánàbàjẹ́ tẹ́ wọ́n nà wọ́n lánàbàjẹ́. màá nà á rí bí elé èmi dádì wọ́n parọ́ ni o òun tó bá fẹ́ gbowó oúnjẹ ń gbà mí báyìí òun nìkan ni mo tún máa avoid pé á dì mí lásọ mú á ní dandan òun fẹ́ gbé ó lè cover akéde màá tún fọwọ́ màá tún bá a sọ̀rọ̀ pé kò tó báyìí náà màá jẹ́ kí n fún ẹ màá tún fún un. So gbogbo bó ṣe ń ṣe yẹn ṣé ẹni tó ń gbádùn tó ń jẹ̀gbádùn tó jẹ́ pé gbogbo life mi ni mo kó lé lórí gbogbo bó ṣe sọ pé òun ní ṣọ́ọ̀bù èmi ló ṣí ṣọ́ọ̀bù fún mo ra ṣọ́ọ̀bù yẹn àti madam tó ń sọ yìí a lè pé. Ǹjẹ́ ẹ ní fọ́tò kankan pẹ̀lú ẹ̀yin àti ìyàwó yín rí? Gbogbo fọ́tò mi inú ilé ó ti kó mọ ẹrù gbogbo ẹ̀ pátá. Irú wedding wo lẹ ṣe? A ṣe wedding a ṣe màmí ìmọ̀ ọ́ ni. Ṣé ẹ ya fọ́tò lọ́jọ́ màmí ìmọ̀ yẹn? Bẹ́ẹ̀ ni a ya everything gbogbo ẹ̀ ló kó. Ǹjẹ́ ẹ ya fọ́tò? àyàwó tó kankan. Gbogbo fọ́tò tó kó gbogbo fọ́tò wa pátá ọwọ́ ẹ̀ ló wà. Lọ́jọ́ màmí ìmọ̀ ṣé ẹ ya fọ́tò? nígbà tí mo ti lóyún yẹn fún ní skul bàbá ẹ̀ kan wá láti ìlú wọ́n dẹ̀ gbé basket àti ọ̀sùn gbogbo èrò ọkàn wa ní pé bàbá mi sọ pé ọmọ tó fẹ́ mú lọ ọmọ òun lọ nílé wọn lásán gbogbo ọmọ wọn ló ń ṣe ìgbéyàwó wọn láwọn ò tí ì ní owó káwọn òbí ẹ pé skul náà ti fẹ́ ra wọn wípé tó bá di ọjọ́ iwájú tọmọ bá pẹ́ ọkàn tàbí méjì wọn àmọ́ bọ́ ṣe máa arrange pé àṣẹ ìyàwó ọmọ yẹn la bí pẹ̀lú ìjà pẹ̀lú wàhálà yẹn tọmọ fi pé márùn but ó promise mi pé táwa ti dé Akínyẹlé tá a kó délé òun máa lọ ṣe nǹkan orí mi fún bàbá mi instead tó máa fi ṣe nǹkan orí mi bàbá mi ló fi lọ ta ilẹ̀ half a plot nínú ilẹ̀ tó kù tó lọ fi ṣe nǹkan orí ìyàwó ẹ̀ ọjọ́ tó ń ṣe mo mọ̀ wọ́n sọ fún mi ó ta ilẹ̀ half a plot kò fún mi £1 pẹ̀lú ọmọ márùn-ún kò tọ́jú àwọn kò mọ bí lánàá àwọn tó gbà ọ̀ lẹ́nu wa wọ́n ní sọ́mọ skul ọmọ ẹ̀ lọ olóhùn mọ́ wọ́n ní sọ́mọ ọmọ olóhùn fún wọn wọ́n ní sọ́mọ ẹ̀ bá fún lówó oúnjẹ lọ́jọ́ iwájú tó fún lówó ẹ báwọn èèyàn wà ń bí lágídígbò lánàá ó ti dájú nǹkan tí mo oyún ìdú mo ṣe fẹ́ sáré rìn wá síbí ìgbà tó tún wá lọ́kùnrin ó tún wá lọ gbé èrò lọ sí ìlú yẹn ó fẹ́ ta ni mo ka mo wá lọ rìpọ́ọ̀tù fún lọ́ọ̀yà wípé ilé yẹn ó gbé ìgbésẹ̀ láti ta lọ́ọ̀yà wò jà mo ká ẹni tó máa ka ẹni tó fẹ́ ta ó ní bàbá tó agent túnṣe wọ́n ló fẹ́ ta lé báyìí kiri bí ló tó fẹ́ ta lé ẹ máa bá ẹ máa pe agent tó gbélé fún ọ wà ń bí nọ́mbà wà ń bí bàbá ọmọge ní Akínyẹlé àwọn ọmọ ló gbé ilé fún wọn tí mo fi gbé ẹjẹ lọ má takò mí ó gbé ilé fún bàbá ọmọge ó yà mí lẹ́nu ọ̀ bá ń ta ilé mo bá awúsá tó fẹ́ ra ilé àwọn ló bá lọ́jọ́ náà àbúrò kò yẹ mi ṣe náà mi nìyẹn o ó dàbí ẹnu ọ̀ àwọn ló bá mi sùn àwọn bẹ́ẹ̀ àwọn ló ń dó báwo ló ṣe jẹ́ bàbá ọmọge tó fẹ́ ta lé fún ọ tí ó fẹ́ ta bá ẹ ta lé tó sọ pé èmi náà sọ pé bó ṣe máa ń dàrú bó ṣe dàrú lágídígbò lánàá nìyẹn
tọ́fi ọ́nísọ́ fún orí afẹ́fẹ́ olórí afẹ́fẹ́ ló fẹ́ mo ní ọlọ́run tó máa gbè mí níjà ló jẹ́ kó fẹsẹ̀ ẹ̀rín wá bí ó fẹ́ talé àpè plot kò jẹ́ kí n mọ̀ ó fi ṣègbéyàwó ojú ẹsẹ̀ máa gbẹ tó nìyẹn bó ṣe ṣe nìyẹn. oníjẹ́ ìsọ̀rọ̀ ó wá gbé ilé fún baba agent wípé ká bá ń ta ibẹ̀ mo ti ká wọn baba agent mo ní èmi ò talé o tí n bá máa talé mi ló máa talé kò ń ṣe ajé ló máa talé torí kò ń ṣọ́ lónìí ilé ìlàgùn mi ni èmi mo ṣe ilé owó ẹ̀ nínú ilé òpè 200,000 èmi ni mo máa talé mi tí mo máa talé ó fi lẹ́rẹ̀ǹtì mo lé wọn jáde gbà yín ló sẹ̀ wá gbégbèsè pé ó fẹ́ talé lọ́ọ̀yà kúkú wà ń bí nọ́mbà lọ́ọ̀yà wà ń bí lọ́ọ̀yà wá dá mi lóúnjẹ yẹn pé tí wọ́n bá tà á lẹ́yìn àwọn ẹni tó rà òfo ló rà lọ́ọ̀yà wá ní pé bàbá àwọn gẹ̀ẹ́ agent yẹn ó bá wọn jà àwọn haúsá lọ́jọ́ tá à ń sọ yìí bàbá àwọn gẹ̀ẹ́ agent yẹn lè jáde nínú ọ́fíìsì àwọn ọmọ wà ń bẹ̀ èmi ní kọ́kọ́ ló wà ń bẹ̀ wọ́n lè jáde ó gba kọ́kọ́rọ́ ilé mo wá fún àwọn ọmọdé ní. nígbà tó kọ́ ń gbé àwọn ọmọ tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tí ó tó jẹ́ pé ọmọ títì tí ìwé kan pé wọ́n dẹ́gun lójú tèmi ní. jẹ́ kí n sọ fún ọ o kò fẹ́ bá yé wọn jẹ́ ni. ọlọ́run níjà jẹ́ lórúkọ jésù. òun bá yé wọn jẹ́ àwọn ọmọ tó pín kiri tó pín kiri sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ìwọ mọ bá ṣe ń jẹ mọ́ ṣe ń mu ọmọ. ǹjẹ́ ìgbìyànjú wo lẹ ṣe láti rí àwọn ọmọ yín withdraw back to your side. mo ti lọ bá nígbà yẹn nígbà tí mo fa ọ̀rọ̀ yẹn tó kojú bó ṣe kúrò nílé báyìí ló pín àwọn ọmọ yẹn káàkiri mo wá lọ bá ọba akínyẹlé àti àwọn olóyè. tán kiri búrẹ́dì kiri ní akínyẹlé. nígbà tí mo lọ bá wọn wọ́n wá ní nígbà tó ti lọ há àwọn ọmọ yẹn káàkiri ń sìn tóde ń sọ fún mi pé èmi kọ́ ló bú wọn. ǹjẹ́ sọ bẹ́ẹ̀ lóòótọ́ mà. kò ní sí èmi kọ́ ló bú wọn ní sọ wọn bá bí yẹn màá gbé oúnjẹ lọ́ba màá gbé oúnjẹ àti epo àti nǹkan kan màá ní àwọn ọmọ mi mọ̀ gbé wa ó ní tí mo bá dé písà. sáwọn àfẹ kò fọ́ mi lórí oníṣẹ́ mi wá bí wọn ní nìyẹn náà wàá bí pé táwọn ìbá fún ẹ lóúnjẹ lọ́jọ́ iwájú. ọlọ́run gbà ọlọ́run wà alájà mi ọlọ́run yẹ tó sọ pé ọlọ́run ọba adákẹ́dájọ́. táwọn fi kàwé tó fi ṣe mo níta ẹ̀ ọjọ́ mo máa ń ti obìnrin ó wá gbé ìgbésẹ̀ pé ó fẹ́ ta lé yẹn mo wá lọ report agent yẹn wọ́n wá sí èmi ló tún fẹ́ ta lé wà pé òwò ló fẹ́ ta lé mo wá fẹjọ́ ẹ̀sùn. so mo wá lọ report ní agent yẹn tó fi wá pè mí mo wá láti Abẹ́òkúta níbi tí mo kó lọ àti àwọn ọmọ ìlọ́jọ́ náà 3 first born mi ti lọ Ìkólé yìí. ẹ ti kó lọ sábẹ́òkúta. bẹ́ẹ̀ ni sà láti bí ọdún nígbà tí ó sí nǹkan kan mọ́ mo wá pe àbúrò mi pé ó sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ àwọn ọmọ yìí àtijọ́ àti mú wọn wá lọ school bábúrò mi ṣe ní kí n máa bọ̀ nìyẹn. kò padà sí nǹkan kan mọ́. kò padà sí ẹni tí mo láti gbà náà mo kàn kiri ọjà káàkiri ni. irọ́ ló pàṣà. gbogbo ọjà tí ó wà lọ́wọ́ ẹ̀ ọjà yẹn nígbà tí ó kọ́kọ́ fẹ́ run ọjà yẹn èmi ló tún fún ní owó pé nígbà tí ọjà yẹn lọlẹ̀ tó fi ṣe àbúrò ẹ̀ tó lọ tí ó fi wá lọ ìlú òyìnbó slave ló fi ṣe náà nígbà tí àbúrò ẹ̀ tó ń bí tẹ̀lé wọ́n lọ fi ṣe slave nílùú òyìnbó wọ́n wá pè wá padà pé ara ọmọ yẹn ò yá o létà la wá gbọ́ pé àwọn ọmọ yẹn wọ́n lọ fi ń ṣaṣẹ́wó lẹ́kùn ní abroad ní Lebanese kankan gbogbo ewu tó sọ pé òun fowó kọ́lé gbogbo owó ṣọ́ọ̀bù ẹ̀ èmi ló tún fi 150,000 kúrò owó yẹn tó fi lè jẹ́ kọ́mọ yẹn wọ fúláì wájú tó fi dá padà sí Nàìjíríà o ẹni tó sọ òun ni mo fi sọ pé Ọlọ́run wà ló tẹ ń wò wá o ẹni tó lòun kọ́lé ó surprise mi ló jẹ́ kó máa surprise mi pé kí ni. báwo lẹ ṣe ra Sienna golf kò ń ṣe Sienna Mercury village ni. ok Mercury. nígbà tí a fẹ́ kó lọ Akínyẹlé yẹn mọ́mí tí mo ló ta ilẹ̀ yẹn fún mi mọ́mí yẹn ló wá sọ fún mi pé mọ́mí believe àwọn ní Mercury village kan pé àwọn ò ní pẹ́ travel out pé kí n wá ra mọ́tò yẹn wọ́n sọ pé ẹ ti gbé golf 3 dání. ta ló kówó ẹ lẹ. jẹ́ dákun mo fọlọ́ mbẹ́ jẹ́ sọ̀rọ̀ òṣìṣẹ́ òun ra golf 3 fún ọkọ ẹ̀ ṣé ìwọ náà tó bá wá lọ sí Akínyẹlé wàá máa fi ẹsẹ̀ rìn káàkiri àbí nọ́mbà mi yẹn wà bí tí mo pè wọ́n ń wò wá lórí mọ́mí yẹn wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí nínú òyìnbó mo ti fọwọ́ dẹ̀ sí wọn pé èyí ni wọ́n máa gbọ́ òun wa bẹ́ẹ̀ pé wọ́n wá gbé nígbà tí mo wá mú 300 mọ́mí yẹn ta ẹni tó wá kówó ilẹ̀ Mercury village fún mi tí ó rẹ ní ilẹ̀ tó kọ́lé tó mọ̀ bá ṣe ṣiṣẹ́ bí àkúrà. ẹnjì ẹ ó ní ìdí kan ṣe ẹnjì ẹ àlọ́ra jẹ́ ẹnjì èmi náà mo fowó mi sílẹ̀ mo ra 60,000 ló ra jẹ́ ẹnjì tí mo tún mọ́tò yẹn ṣe ní mọ́tò tí mo tún ṣe yìí tí mo gbé lọ yìí kárí mo mọ̀ nígbà yẹn mi níra mọ́tò yẹn nígbà tí mo gbé lákínyẹlé òun yìí náà ló tún wá Mercury village yẹn. àwọn béèrè lẹ́kì pé ta ló kó Mercury village. mi ló kó lẹ̀ sá.
wọ́n sọ ní ìsìnkú àwọn làwọn. ó yà mí lẹ́nu èmi ló lọ́wọ́ nígbà tí madam yẹn sọ pé òun fẹ́ tà á kí èló ní provision tó ń tà tó fẹ́ fi kówó village alẹ́ sà. ẹ kílẹ̀ yìí ń tà tẹ́yìn owó bẹ̀. èmi sẹ́ẹ̀rí àjọ wá 120 mò ń dá lójú ọlọ́run àti èèyàn lóṣooṣù. ẹ bò lẹ ti ń rówó yẹn. orí búrẹ́dì yẹn mo máa gba 200 ìgbà míì mo máa gba 250 300 at least mo máa rí géèlì 15,000 léde ìgbà míì mo rí 21,000 22,000 ní ojúmọ́ ìjọ tí mo bá tà orú sátọ̀dé sí mo máa gba bí 400. ẹ máa ta bẹ́ẹ̀dì gate. ní apẹtẹ ní ibi ojú bíríìjì apẹtẹ yẹn. 30-40. ọlọ́run wò wá náà ṣèbọ́ ọlọ́run wò wá. so gbogbo bí mo ṣe bàbá àgbàlẹ̀ tuntun mọ̀ ń dẹ́ ọwọ́ fún ó wà láyé sà. ó wà láyé ó kọ́lé sí Ajíbọ́dẹ òun ni mo máa ń ṣe contribution fún. wọ́n wà láyé rẹ̀. wọ́n wà láyé every month ni mo ń gba owó tó bá tún gbowó rẹ̀ á tún bá mi jà pé kí ìyá òun fẹ́ fi kún ọjà màá tún fún wọn lọ́wọ́ ẹni tó sọ pé òun ṣe gbá òun ṣàwọ̀ òun ló ń kọ́lé òun ló ń ṣe gbá. bọ́ tún ta tọ́kì náà. mo ń ta tọ́kì èmi ló ń ta tọ́kì èmi ló ra fíìsà ìgbà tí mo fẹ́ ra fíìsà fún ní ìgbà tá a wà lẹ́sà ọwọ́ ìyá mi lójú ọlọ́run àtẹ̀yàn ó ti wà lóde ọ̀run báyìí ọwọ́ ìyá mi ló kó 40,000 níbi lọ́wọ́ tí mo gba ọ̀nà Èkó lọ nígbà tí mo sọ fún pé kójú mama tì ní ìyàwó èmi iṣẹ́ kankan lọ́wọ́ lójú ọlọ́run àtẹ̀yàn mo lọ ìyá mi tó sọ yìí wọ́n á ní oúnjẹ wá bá wa ní àti Oǹdó á gbé oúnjẹ á ṣe gbogbo nǹkan ó ní ìyá ò lè jẹ ọmọ òun nígbà tí ò tí ì ríṣẹ́ so nígbà tí mo fẹ́ ra machine kan tí ò sí owó lọ́wọ́ mi púpọ̀ nígbà yẹn mo tún sáré lọ bá wọn pé ẹjọ́ rẹ́ẹ̀sì mi wọ́n rẹ́ẹ̀sì mi 20,000 mo fẹ́ ra machine jẹ̀sáǹgì ìgbà yẹn jẹ̀sáǹgì ló wà níta gbà yẹn mo ra jẹ̀sáǹgì yẹn 65,000 so àwọn fámìlì mi ló help kódà ó tún wá gbé àwọn fámìlì ẹ̀ lé mi lórí èmi ló ń bọ́ wọn lójú ọlọ́run tí mo bá parọ́ lójú ọlọ́run tó ń wò wá tó dá wa tó tún pè mí àbúrò ẹ̀ tó sọ tí mo sọ pé lọ lóyìnbó tó lọ lóyìnbó èmi ló bọ́ fún only bíi 9 years láti lé ṣàwá ọdún 9. so nígbà tí òun ló bá kẹ́ ọmọ èmi ló tọ́jú ẹ̀ títí tó fi lọ gbogbo ilé tó sọ yìí. má parọ́ gbogbo lọ́tọ̀ ń padà ariwo ọkọ̀ ń padà sí ọ̀rọ̀ tó ń sọ kò sí ẹ̀rọ kan. nǹkan tí mo kọ̀ ọ̀rọ̀ ni pé ọlọ́ọ̀ ti sọ fún mi pé gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí ó kàn fẹ́ da lérí àwọn ọmọ ni because ọlọ́ọ̀ sọ fún mi pé tó bá even tó bá ta lé mi àwọn ọmọ ẹ̀ kankan ò lè nípa kankan wọn ò lè kọ́ lé láyé. tó bá ti jẹ́ ìgbàgbọ́ rẹ̀ so olùkọ́ ló fi ẹ bẹ́ẹ̀. tó bá ti ṣèlágún ẹ̀ bẹ́ẹ̀ orí kan máa gbé ẹ pé ọmọ yìí bọ́ tó bá ti ṣèlágún ẹ̀ orí gbogbo àgbáyé mo wà yìí àwọn ọmọ yàrá nípa ẹ̀ nílé ayé tó bá ti ṣèlágún ẹ̀ ìdágún mi ó jẹ́ parọ́ bá tàbátàbá yìí lójú gbogbo àgbáyé ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ìgbésẹ̀ gbà mí gbogbo ọmọ Nàìjíríà kan gbà mí ó ń fi kú lẹ́ta ní ó sọ ní àdúgbò lánàá torí àdákẹ́wọ́ lánàá 12 ó ní tí mo bá ta lé yẹn ó ní òun máa pa mí ni ó lè tọ́jú tó máa sọ̀rọ̀ pípa ó ti gbogbo èèyàn ṣé àfi ní gbèsè àwọn èèyàn sílẹ̀ ìlànà ọlọ́ọ̀ lè ná owó láyé ipò sọ ojú àbáyé mo ṣe sọ ọlọ́run lè tún máa lọ náà torí mo ṣe èmi ló kọ́ ilé mi tí mo jọ̀rọ̀ àdìsá náà ilé mi. wọ́n lè ra ẹ̀ síbẹ̀ o dadi ẹja pè mọ́ mi. wọ́n lè ra ẹ̀ síbẹ̀ o lójú àbáyé pọ̀ wọ́n lè ra ẹ̀ síbẹ̀ o. ó fẹ́ gbà mí lẹ́kùn ní dádì ó dùn mí ní. gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ ti parọ́ gan ìyàwó náà ẹ ti parọ́ ẹ̀yin méjèèjì ti parọ́ gan ó jà mí lẹ́nu. ẹ mú wọn pé parọ́ ṣùgbọ́n ètí nígbà ni pé 1 naira rẹ̀ ò sí bẹ́ẹ̀ fúnra yín lẹ sọ pé ó kó 200 naira lé 200,000 lẹ́ẹ̀kan tẹ́ ń sọ̀rọ̀. mi ò sọ mo ní ìgbà tí mo ní ìgbà tí a fẹ́ ra mọ́tò àkọ́kọ́ yẹn gọ́ọ̀fù yẹn ìgbà yẹn ló kó 200,000. ìgbà yẹn ni ó lè lọ sí mímọ́ lẹ́gbà tó fẹ́ gba owó yẹn ó ti gbà á lọ́jọ́ mo ti lọ sọ́sọ́ jọ ọ̀sà. ẹ máa gbọ́ Dangote bẹ́ẹ̀ ó ṣe lówó tó lónìí bẹ́ẹ̀ tí ìyàwó bá wà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sà kò sí tó lè ṣe tí ó sọ pé kò sówó ìyàwó òun bẹ̀ you know why because ọjọ́ kan wọ́n máa ṣiṣẹ́ lọ́wọ́ bó ṣe pure water lásán ó lè rà fáwọn tó ń ṣiṣẹ́ tọ́pọ̀ rẹ̀ gbéṣẹ́ fún
nígbà tó yẹ kó ló wà lọ́dọ̀ ẹ̀ gbà yẹn so kò lè sọ pé 1 naira rẹ̀ ò sí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì pẹ̀lú ọ̀rọ̀ tẹ ẹjọ́ nílé ìní àwọn ọmọ kọ fún dádì. ẹ̀yin méjèèjì ẹjọ́ nílé ìní òṣìṣẹ́ ilé fọ́ọ̀mù. kí ló dé tẹ̀ ń yọra yín lẹ́nu. ó yọ mí lẹ́nu o nígbà tó yẹ jẹ́ kí n ké gbàjarè. ìgbà tẹ́ ẹ fẹ́ túká ẹlẹ́kẹta rẹ̀. ẹ máa gbọ́ ìgbà tẹ́ ẹ fẹ́ túká láàrin ara yín ẹ̀yin méjèèjì lẹ ríra yín tẹ́ ẹ fẹ́ ra yín bad husband ni ọ́ ẹ sọkọ gidi ṣùgbọ́n ìyàwó rẹ̀ ọmọ mélòó lẹ́bí fún. ọmọ 5 ni dádì. ó sì bí ọmọ 5. ọmọ 5 ọkùnrin 3 bad husband. obìnrin 2. bad wife ni kì í ṣe ìyàwó gidi ó sì gbọ́mọ 5 lára rẹ̀ nígbà tí ìjà ti dé tẹ́ ẹ túká yìí àròfẹ́ ni ẹjẹ́ àrò nítorí pé àwọn ọmọ yìí ìmí ìtọ́ fẹ́ nìsín tó bímọ fún ọ kò sí báwọn ọmọ náà ọmọ tí wọ́n bí fún ọ nìsín kò sí bí wọ́n ṣe tó àwọn ètò ti bí ṣáájú àkókò yìí kí ló dé tá a ṣe sùúrù sí tí ẹ̀yin méjèèjì tẹ́ bá agree pé ẹjọ́ nílé ni a yanjú ẹ̀ tẹ́ ẹ bá agree a nídìí àwọn ẹlẹ́rìí bẹ́ẹ̀ni. ẹ̀yin ọ̀ agree. mi agree èmi mo nílé mi. ìgbà tẹ́ ti sọ̀rọ̀ mo agree torí pé ó wà lọ́dọ̀ mi. o lè sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá mi dá sọ orí bàbá mi ó tọ́jú ó lẹ́ni èjì tó bá wà ní ọ̀dọ̀ èèyàn téèyàn fi dúró sọ ó ní àjọkọ́ ni nǹkan tí bàbá mi tẹnu mọ́ ń gbà yẹn nìyẹn. bàbá yìí mo máa kọ́ lé wọ́n ní kí ló dé ẹnu bàtà kọ́ lé yín bàtà máa kó lọ léyìí. ó sọ fún mi pé kí wọ́n jẹ́ kí ìyá òun mọ̀ ipe ìyá òun bá mọ̀ ó máa dalé òun ni ní ọmọkùnrin yìí mo ní kò sí. ó jẹ́ bẹ̀rù ọlọ́run ìwọ náà máa bí mọ̀. ìyá ìjọba ọdún mẹ́rin ní sí. tó bá jẹ́ pé ó bá ló ṣe rí. ó kọ́ ọ bá kọ́lé. bẹ̀rù ọlọ́run. àwọn tá a lè pè jẹ́ ipò ó bá mi kọ́lé. èmi mo nílé mi. owó ètò 200,000 ní ilé yẹn èmi mo nílé mi. èmi mo nílé mi ó bá mi kọ́lé. ó bá mi kọ́lé. ó sọ fún mi lánàá ó ní oṣù kọ́lé méjì. látọ̀dún kẹsàn-án tó ti dààmú sílẹ̀ tí mi ò bá tọ́ ọmọ tí mi ìlọ́wọ́ ní sùkúl ní ìtìlí tọ́jú bẹ́ẹ̀ lọ ni. àwọn ọmọ yẹn tí wọn mọ ń jẹ lójúmọ́. ẹ máa gbọ́ madam. èmi mo nílé mi o. ẹ máa gbọ́. yes sir. tí a bá yọ ọdún kẹsàn-án. tí a bá yọ tipẹ́ wà lọ́dọ̀ yín kú ṣé ẹjọ́ kọ́lé ni. àjọkọ́ ni. tá a bá yọ ti ètò ẹni bàbá yín sọ yẹn kúrò. àjọkọ́ ni èmi ò torí nǹkan tí mo gbé lọ́wọ́ kò gbà kí n ṣe báyìí. àjọkọ́ lọ sí Mr. torí Okuni àwọn ọmọ yìí sínú dọ́kítà. mo lè ṣe ìrìnàṣẹ́ gómìnà ló ra lẹ̀. ìwọ ló ní ìrìn. èmi ló ní nǹkan mi náà. ìgbà tí ó lè jẹ́ pé àjọkọ́ kí n mọ̀ kè dádì. àjọkọ́ kí n mọ̀ kọ́ Mr. àwọn ayọ̀ ní ìpínlẹ̀ orí ìbùsùn orúkọ mi ní ọlọ́ wà bẹ́ẹ̀. orúkọ mi. you have any document for this one. ìṣẹ̀lẹ̀ èyí tá à ń claim lọ́wọ́ yìí. ó gbà ó ti lọ sí ẹ̀dá ìwé. èmi sí ẹ̀dá. tí wọ́n fún. madam do you have any document. ó wà lọ́dọ̀ lọ́yà wà ní ìmọ̀lẹ̀ pé nọ́mbà àwọn náà wà lórí rédíò báyìí lọ́wọ́lọ́wọ́ ẹni tó talẹ̀ fún wa tó ṣèwé fún mi ó wà lórí rédíò lọ́wọ́lọ́wọ́ mi ṣiṣẹ́ gbọ́mi láti gbọ́ òyìnbó nọ́mbà ìwà lọ́wọ́ mi wọ́n fún níwèé ó lọ ṣẹ̀dá àwé fúnra rẹ̀ ní. Mr. Igbo Ayidi. wọ́n àjọ nílé o. àjọ nílé o. madam etí ẹ̀yin fún lọ́ọ̀yà ń bolẹ̀ sí rẹ̀. mi ṣe bẹ́ẹ̀ mi ló ṣe ìwé fún mi kan tó lọ ọlọ́yà náà dẹ́ rí wọ́n ní pé original document ìwé tí wọ́n ṣe fún yín yẹn. bẹ́ẹ̀ ni sà ṣé a lè pé. ẹ máa wọrí sí pé mò ń darí ètò pé sáwọn. yes sir. ìwé tí wọ́n ṣe fún yín yẹn sórúkọ yín nìkan ló wà bí àbórúkọ yín. olùgbà tí wọ́n mi ṣe fún mi gbà yẹn Mr. and Mrs. ni wọ́n mi fi sí Adéolú. it's alright. ìwé kọ́lé lè ta ìgbélé mi lọ́wọ́ yìí. gbà tí no signature. mọ́mì ti mo sọ fún yín láti bẹ̀rẹ̀ mo ní mọ́mì ti lọ ìlú òyìnbó. until tí signature bá wà tí signature bá débẹ̀ ló tó dìwé. bẹ́ẹ̀. so this is just tákàdá tí yẹn fi ń tẹ̀ pa lásán lélẹ̀. ọtí dì í. ìyẹn náà kò ọwọ́ tiẹ̀ ló fi ṣe o kì í ṣe mọ́mì òun bá sọ pé ká pé mọ́mì. ọ̀sẹ̀ kì í sáyé ẹ máa gbọ́ tó ọ̀sẹ̀ kì í sáyé lọ́dọ̀ ọlọ́yà fúnra mi. it's all right madam ẹ calm down. ẹ̀yin méjèèjì ẹ̀rí pé mo ti fún yín láàyè. tó bá jẹ́ pé ìyá yìí ló lọ dáwèé sí lẹ́yìn láti fi lo jìbìtì tó fẹ́ sọ léde tiẹ̀ kò ní kọ́ Mr. and Mrs. náà torí Mr. and Mrs. ló kọ síbẹ̀ so fún láti kọ́ Mr. and Mrs. síbẹ̀ tó náà lè sọ fún òun lòún ní ilé ẹ̀yìn kọ́lẹ̀ ní òun parọ́ ni tẹ́yìn náà sọ pé nǹkan nílò ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ tara yín kò sẹ́ni tó lè dálé ìtànú ẹ̀yin méjèèjì lawyer will explain to you he will explain for you better and I'm very sure lawyer lè má ti sọ́dílẹ̀ tán fún madam
yóò sì máa sọ tó jọ fún wọn kò sẹ́ni tó lè dálé yẹn ta ní ẹ̀yìn méjèèjì now ẹ ti wá já establish ta ló nílé gangan ta lẹ lẹ́rìí tẹ dákọ̀ lẹ́ẹ̀kan ẹ tẹ́ lẹ́ẹ̀ dájọ́ sí lọ́wọ́ tẹ́ ẹ fi rí àjọ tó tó yẹn. agbalẹ́tù. ẹni wọ́n sì wà lájíbọ̀dé. wọ́n wà lájíbọ̀dé sà. àwọn olólùfẹ́ ètò ìfẹ́ ká investigate ẹ̀ no matter how. bẹ́ẹ̀ sà. madam ẹ̀yin náà máa ronú tí ń lọ́wọ́. mi ì tẹ́ ronú sí dádì ìwà bí. agbalẹ́tù ajíbọ̀dé. bẹ́ẹ̀. ta ló tún lè jẹ́rìí sí sà wípé ìyá yìí ọyàn nìkan lálẹ́ ládùúgbò yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan. àwọn torí a kó lọ sí ọ̀dọ̀ alákìyẹlé ọ̀dọ̀ asípa ọ̀fàsípa. ọ̀fàsípa kí lorúkọ bàbá yẹn. wọ́n kàn tún pera wọn jẹ́rìí wọ́n sẹ́ ìwé méjèèjì. bọ̀tà asípa lè bímọ sí. ta tún ni ẹlẹ́rìí tó lè jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ń lẹ ṣiṣẹ́ àwọn ọwọ́ ta lè ti ra ẹni tá a jọ kọ́lé ibi tá a jọ kọ́lé bọ́ọ̀ì tí ó wá kọ́lé sádùúgbò mi náà bàbá ọ̀túnba so àpẹtẹ náà ló ti ń tajà ńgbà yẹn. wọ́n sì wà láyé wọ́n sì wà láyé. ẹni tó wà láyé ni ẹ fún mi o. bẹ́ẹ̀. so gbogbo àwọn èèyàn dè mọ̀ pé ìgbà tí mò ń kọ́ ilé yẹn ìyàwó mi ò yọjú gbogbo àwọn landlord meeting tó ti kọ́lé sẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ̀ gbogbo wọn lórí bí mo ṣe ń kọ́ ilé yẹn. landlord ṣé wọ́n sì ṣe landlord meeting ládùúgbò yẹn. wọ́n ṣe. tẹ́ bá dé akínyẹlé tó pe landlord meeting yìí. kódà òun ni ò jẹ́ kí wọ́n ta ilé yẹn òbá ti ta ilé yẹn àwọn landlord ní kò lè ta pé ọkọ ló ní ilé. èmi gan tún fi landlord meeting yẹn ṣe eléyìí. á dé landlord meeting ṣé ká lọ àbí ká má lọ. ẹ lọ sà. madam ó yá àwọn sọ̀dọ̀ sí. mrs ẹgbẹ́wùmí tó talẹ̀ fún mi. mrs ẹgbẹ́wùmí tó talẹ̀ fún yín. ẹgbẹ́wùmí tátún ni. gbogbo àwọn tó wà ní Ajíbọ̀dé pápátá màmá olóyè kan wà ń bẹ bàbá síkírítà gbalẹ̀ wọn gbogbo wọn ló máa sọ pé obìnrin yìí ó ṣiṣẹ́ bí akúra ni tí ṣọ́ọ̀bù mi dẹ́ tóbi tí gbogbo èèyàn mọ̀ mí tí n bá já búrẹ́dì ìjọba ìyà gbogbo wọn yẹn ló lè jẹ́rìí sí. bàbá síkírù tátún ni. tó tún lè jẹ ìgbà tá a dá kí yẹn lé àwọn tí mo lè pè jẹ́rìí àwọn ìyá ìsìlá tán rí ọjọ́ tí mo kó ẹrù dé láti ilé tán fi mọ́tò gbèdé tán pé ilé ṣọ́ọ̀bù mò ń sùn bàbá olóyè òun náà jẹ́rìí sí ó sojú ẹ̀ díẹ̀ bàbá ọmọge tó lọ gbé ilé fún tó ní kọ́ bá ń ta òun náà jẹ́rìí sí. bàbá ọmọge ẹjẹǹtì tó ní kọ́ bá ń ta àníjì bàbá ọmọge olókọ́ lọ mú wọn tó ní kọ́ bá ń ta lé tí mo ka. Yeah, we are going to investigate further. Tabare tó tún kù tẹ́ fẹ́ ká fi ṣe a máa fi ṣe. Bọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ kankan madam. Ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa pé ẹni wọn ò rówó tí wọ́n rí dọ́là lẹ́yìn mọ́tò ẹ̀ máa sọ nǹkan kan. irọ́ ló ń pa èmi ọmọ nípa ẹ̀. ìgbọ́ tí o lè fi bàbá mi sí ẹ fúra bàbá wà láyé bàbá ẹ fi sí bàbá àti àjọlọ ibẹ̀ tàgbé owó yẹn lọ́bẹ̀ ó wà láyé bàbá àgbàlagbà kò lè parọ́. èmi sọ fún bàbá mi sọ fún wọn. bàbá ní àti kékeré lòun ti gbọ́ pé wọ́n ní ẹlẹ́gbẹ́ ni ẹ pé ibù kó tó rìn gan pé ṣé bàbá gbé fóònù. wọ́n gbé fóònù wọn gbé fóònù ní alẹ́ bá wọ́n gbé fóònù. bàbá torí ọ̀rọ̀ dọ́là yẹn jà mí àkàngúlé kúrò lórí ẹ̀ bẹ́ẹ̀ yẹn. èmi ò mọ̀ nípa dọ́là wọn o. bẹ́ẹ̀ yẹn yóò dàbí pé ẹ̀yin lẹ plan fún wọn. tẹ́ fi gbá wọn tẹ́ fi ná gbogbo owó yẹn. ibi tó ń rí ìdí bàbá sọ èmi ò mọ̀ bá ṣe rìn lọ́jọ́ náà mo gbọ́ nípa ẹ̀ ó sọ ọ́ pọ̀ tí mi mọ̀ bá ṣe rìn lọ́jọ́ náà tó fi rí dọ́là tó fi ṣe mo ti sọ fún pé owó tẹ̀ ìlú ti sọ nípa ẹ̀ yìí. bàbá ò lè parọ́ torí òun náà bímọ ọkùnrin kò lè parọ́. ó sì yàn lẹ́nu bàbá máa ti dàgbà 98 years náà òun náà bímọ ọkùnrin kò lè parọ́ àjọ lọ ni afẹ́ lọbẹ̀ tó ẹ̀ márùn-ún sí mẹ́fà. ní ilé ẹ̀jẹ̀ lọ ẹ̀sọ́ ìgbà tó délé pẹ́ ẹ̀lẹ́ ẹ̀rọ owó mòdì ní kó ṣọ́ra pẹ̀lú owó kí ló wá dé tó wá sọ pé owó tẹ̀lé ṣebí wọn ló sọ fún mi. ló sọ pé òun lẹ́gbẹ́ òun nígbà òun ní àwọ̀ yìí ní ọmọ nípa ẹ̀rọ ní ọmọ bí tó ti rẹ́ lẹ́gbẹ́ o bàbá mi sì wà láyé wọn tí kú o bàbá mi náà lọ rán mi lọ́wọ́ wọ́n wò nínú ẹ̀mí ní oṣù kẹta sẹ́yìn bàbá mi ṣiṣẹ́ 100,000 sí o lẹ́gbẹ́. but madam ẹ sọ pé wọ́n fabricate ẹ̀ ní tẹ́lẹ̀ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n tó jọ dẹ́. mi ò wọ́n sọ
wọ́n sọ wọ́n jọ ṣe kínní yẹn ńgbà yẹn wọn àti bàbá mi so ti yé yín wọ́n náà lọ bìkan mo ti gbàgbé ibi tán náà lọ tán náà rí ìgbà tó délé ó sọ fẹ́mi mo ní ẹ ṣá ṣọ́ra yín torí oríṣiríṣi là ń gbọ́ àwọn tó ń gbóògùn sórí owó tó ń ṣe ẹ ṣá ṣọ́ra. ìgbà tí wọ́n wá owó kiri bọ́sẹ̀ rí ìrìn wọn yẹn bọ́sẹ̀ rí ìrìn wọn yẹn ń gbà yẹn wọ́n sá rìn wọn rìn gbogbo nǹkan tó tó mọ̀ yìí kò sí lára ọ̀rọ̀ rárá wọn àti bàbá ló jọ ní iṣu yẹn sọ fún pé bàbá náà ṣe ti yẹ sí wá sí wọ́n máa jẹ́rìí wọ́n á pè lórí fóònù bàbá náà ò tí kù ó dẹ̀ ti lè sọ̀rọ̀. n tẹ́ sọ ilé ìbá sọ lẹ́ẹ̀kan gbà tí mo bí mi ẹ bá ti sọ pé kò sí nǹkan tó jọ rárá. èmi ò mọ nǹkan tó jọ wọn àti bàbá mi ò parọ́ ń tẹ̀ mi mi ò parọ́ sà gbogbo ìlú bàbá nǹkan ó lè máa gbọ́ bàbá ti sùn bàbá mi ti dàgbà. ok. ó kàn fi yẹn ṣàwá ó kàn fi yẹn ṣe àwọn wọ́n lè yàn àlè ládùúgbò ṣé lóòótọ́ ni. mi ò yàn àlè rí o òun lójú rí òun jábàá lé mi mi ìmọ̀ tó ń jálè gbogbo ó kàn fi sọ àwọn burúkú. kí ló tẹ parọ́ mọ́ kí wọ́n yàn àlè ládùúgbò. ẹni tí wọ́n mọ ní àwọn àti ẹ̀ka jọ kó ẹjọ́ yẹn lọ sí ọ̀dọ̀ Alákínyẹlé ó wà láyé àdébẹ̀ mi ò kọ̀ rántí orúkọ ẹ̀ ni. àlè yẹn wà láyé akododo Alákínyẹlé ó wà láyé ẹni ò tó bá bàbá yóò délé wa rí o. kò délé ẹ rí. bàbá yóò délé wa rí o ó ní accident yẹn ẹ̀mẹ́ta ni mo ka yín nínú wájú ilé tẹ̀jọ́ tó. ẹ ṣe bí bàbá yóò ti kú tí wọ́n sì wà Lákínyẹlé mo kò tí kú. èmi ò ka mórí ẹ o but mo ń rí wọn pọ̀ nínú ilé mi tó ń dúró nínú ilé torí èmi mo bẹ̀rù Ọlọ́run o iwájú ilé mi ni mo sọ pé mo ti rí wọn o wọ́n jọ máa sọ̀rọ̀. n tẹ sọ lẹ́ẹ̀kan náà. bàbá yẹn ṣì wà láyé bàbá yẹn ṣì wà láyé bàbá yẹn ṣì wà láyé. but madam I keep wondering ẹ̀yin lẹ kọ́ ilé. bẹ́ẹ̀ni sà. ọkùnrin dẹ̀ léyìn kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílé ìwọ̀sí. ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ ń lọ sùn inú búkà. inú ṣọ́ọ̀bù mi. inú ṣọ́ọ̀bù yín. ẹ tí mo fi rí lẹ́yìn ọjọ́ karùn-ún. lẹ́tún gbalẹ̀ lọ́dọ̀ àwọn haúsá. bẹ́ẹ̀ni sà. ẹ lu ọdún kìíní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà. ọdún kejì. bẹ́ẹ̀ni sà. ọdún kẹta. ọdún méje. ọdún méje. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ ilé. bẹ́ẹ̀ni sà. wọ́n dẹ̀ tún gbéyàwó lọ sínú ilé yẹn. bẹ́ẹ̀ni sà. lójú yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ ilé ẹ̀dẹ̀ gbóbi tẹ́. bẹ́ẹ̀ni sà. ó rí bákan. kò rí bákan dáàdi ẹni tó ń nà mí ó dẹ̀ máa sọ fún mi pé. no ẹni tó ń nà yín ọdún kìíní ilé tẹ́ ẹ kọ́. bẹ́ẹ̀ni sà. àìtí ẹ̀ tí rẹ̀ tí ó gbìjà yín bó ṣe pẹ́ gbalẹ̀ ẹjọ́ lọ tí wọ́n á fi evacuate wọn kúrò. ọba Akínyẹlé náà ló gbé mi níjà ńgbà yẹn ọba Akínyẹlé wọn tí kú wọn wà láàyè àwọn ló gbé mi níjà tán bá wa sọ̀rọ̀ wọ́n ní kó máa mú owó wá pé eléyìí tí ẹ̀mí ẹnìkan fi bọ́ fún ẹnìkan kí n yàgò fún. no you don't get it. bẹ́ẹ̀ni sà. ẹ nígbà tí padà sínú ilé yẹn sẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó lé yín kúrò nílé tó flush yín out just like that kì í sẹ́yìn lẹ́ẹ̀ lọ lé kú ò mọ́ nígbà tó yẹ pé ilẹ̀ ní property yín ó tún wá gbé obìnrin míì sínú property yẹn kódà gbàyẹn ni mo fi lọ report ní mọ́níyà yóò rẹ̀ ràn lọ́wọ́ mo lọ report mọ́níyà ọdún wo nìyẹn. ní bí ọdún mẹ́rin sẹ́yìn tó lọ gbé àwọn agent sínú ilé yẹn again tó fi rent fún wọn ẹni tó fi rent fún sí wà Lákínyẹlé ọba Akínyẹlé ló lọ gbé ilé ẹni yẹn mo ní láyé mi nígbà tóun ti lè kúrò nínú ilé yẹn pẹ̀lú gbogbo àlẹ̀ tó wà lẹ̀ mọ́ mi yẹn anybody ò ní gbé nínú ilé yẹn màá padà ta ilé mi ni ọba Akínyẹlé ló lọ gba ilé ọba Akínyẹlé sì wà láyé. ẹnà woman yìí máa bá yín jà ọ fúláìpẹ́ ẹ̀yin lẹ́nu náà tó fi rí báyìí lóòótọ́ ẹ jẹ́wọ́ sẹ́yìn ni. mi ò ná sá mi ò gbà níbẹ̀ mi ò ná. gbogbo Akínyẹlé ló mọ̀. no ẹ nà ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ gbà ń bẹ̀ yẹn. sẹ́rí ẹ mọ̀ bí ọkọ àtaya òun ni oníwàhálà tí ó máa ó lè bù mí so báyìí kó máa mi ò ní fọwọ́ kàn torí àwọn ìyá mi máa ń sọ ó ní bàbá mi ò nà ìyá ò nà òun rí o. kí ló sẹ́yìn wá náà ìyàwó tí. mi ò ná. ẹ nà púpọ̀. mi ò dadi. ẹ ti sọ pé òun ló ní wàhálà onímọ̀ fàtẹ́ tó máa ń nà. òun ló ní wàhálà o àwọn èèyàn sọ pé orú obìnrin wo rèé even gbogbo nǹkan mo fi tẹ́ lọ́rùn sà èmi lápọn mi fún èmi lá ṣe ìgbà mi ò mọ lè dé báyìí ká yarí òun lè ṣe kankan o èmi lá dáná lójú Ọlọ́run májẹ̀mú èmi lá ṣe gbogbo nǹkan á dẹ̀ tún gbé á tún jẹ́. ẹ̀yin lẹni lé. èmi ló ní dádì. ẹ̀yin lẹni lé. èmi mo ní ilé mi dádì mo fi dàgbù mi kọ́ ilé mi. ẹ̀yin méjèèjì ẹ dìde ẹ gbúrò látọ̀dọ̀ wa. mọ́gàjì gba nọ́mbà kọ̀ọ̀kan nínú wọn kán fún wa ní details a fẹ́ wá àwọn ẹni lọ ẹjọ́ torí Ọlọ́run yìí méjèèjì mo fẹ́ bẹ̀yìn fún kankan tẹ́ bá ti ń ro ẹjọ́ madam ọ̀gá ẹ mọ̀ pé pásítọ̀ ni ẹ padà lọ síwájú Ọlọ́run ẹ lọ yíra ńlẹ̀ ẹ bẹ́ẹ̀ ẹ má fi àwọn ọmọ èrè mọ́
ṣe gbọ́ ẹjọ́ torí ọláyínú àwọn ọmọ yẹn ń nà ká pé àwọn á nà mí. a padà yanjú yẹn ẹjọ́ a padà yanjú yẹn ṣe ti gbọ́ ẹ dẹ̀ má kó wọn sí ẹjọ́ mọ́ tẹ́ bá ti ń rojọ́ ẹ má involve wọn ẹ̀yin méjèèjì tẹ́ ẹ dálẹ̀ náà lélẹ̀ ẹ̀yin lẹ dálẹ̀ college school wo lẹ ti pàdé ẹ̀sà òkè lẹ ti dálẹ̀ ẹ̀sà òkè lẹ méjèèjì ti dálẹ̀ ẹ má involve àwọn ọmọ ẹ mọ́ ọlọ́run jẹ́ wọn ó yára lágbára ọlọ́run so ẹ máa lọ.